Ẹ káalẹ́, mo kí gbogbo wa pátápátá káàkiri ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo wa pátápátá káàkiri diaspora, gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá tí a bá wà, gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá tí a ń gbé, gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá tí a fọ́nká káàkiri ayé láti sọ̀rọ̀ ajé lọ, láti wá jíjẹ mímu lọ. Mo fi àsìkò tí ẹ bá wà níbẹ̀, alẹ́ lèmi wà báyìí, kádà pé a ti bọ́ sí ẹ jẹ́ n wo time, ó sì kù díẹ̀ ká bọ́ sí àárọ̀, alẹ́ la ṣì wà ní agbègbè tèmi wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Àsìkò tí oníkálukú bá wà, mo fi àsìkò náà mo fi kí gbogbo wa. Ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́, jíjẹ mímu wa kò ní nira. Kí n tó tẹ̀síwájú, mo kí gbogbo àwọn bàbá wa ọba aládé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ó bẹ̀rẹ̀ láti orí bàbá wa Ọ̀nìrìṣà káàkiri gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n kù. Kádé pẹ́ lórí fáwọn bàbá wa, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́, káwọn ẹṣin ọba wọn jẹ kó pẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú. A ò ní ríjà ẹ̀sìn, a ò ní rógun ẹ̀sìn, ogun abẹ́lé, ogun ìta kò ní jà wá nílẹ̀ Yorùbá, àmì àṣẹ. A ò ní ṣubú dànù, bẹ́ẹ̀ ni wọn ò ní gba èdè lẹ́nu wa. Ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó lè má yé wa, ọ̀rọ̀ yẹn a lè má mọ̀ túmọ̀ rẹ̀, ṣùgbọ́n màá ṣàlàyé rẹ̀ fún wa. Ọlọ́run má jẹ́ kí wọ́n gba èdè Yorùbá lẹ́nu wa, lẹ́nu àwọn ọmọ bíbí ilẹ̀ Yorùbá, torí wípé tá a bá wo ohun tí ń lọ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, àti bí ọdún mélòó kan sẹ́yìn, a ó rí wípé àwọn kan dúró nídúró wípé kán máa fi wá pawó, àwọn kan dúró nídúró wípé kí wọ́n tà wá, àwọn kan dúró nídúró wípé gbogbo ọrọ̀ ajé wa nílẹ̀ Yorùbá àwọn àràn míì ní kó máa jẹ àǹfààní rẹ̀. Àwọn kan sì dúró nídúró wípé torí ní táwọn fẹ́ jẹ, torí ohun tí àwọn fẹ́ mu, ohun tí wọ́n fẹ́ jẹ nínú ayé, ipò tí wọ́n ń lé nínú ayé, owó, ọlá rábàtàràbàtà, ká kọ́lé ńláńlá, ká ra mọ́tò dẹ̀nkùdẹ̀nkù, ká máa lọ Mẹ́kà, lọ Jerúsálẹ́mù, lọ Brazil, ká máa lọ ìlú òyìnbó, ká máa bọ̀, òun ni àwọn ń sáré. Tó jẹ́ wípé ìlọsíwájú, ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ìlọsíwájú àwa ọmọ Yorùbá kò jẹ wọ́n lógún rárá. Wọ́n wá ń fi ẹ̀sìn, wọ́n fi ń bojú, wọ́n ń fi ẹ̀sìn, wọ́n fi ń bojú. Nínú ẹ̀sìn méjèèjì ló wà o, ẹ má jẹ́ ká tanra wa. Ń bẹ nínú àwọn ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ń bẹ nínú àwọn ẹ̀sìn Islam, but ẹ̀sìn Islam yìí kọjá bẹ́ẹ̀. Ẹ̀sìn Islam yìí ó kọjá bẹ́ẹ̀, ó kọjá bẹ́ẹ̀, àfi kí Ọlọ́run ọba kó kó wa yọ. Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ni ló ń dìde nílẹ̀ Yorùbá tọ́lọ́run ọba tí ó ń bá wa ṣẹ́gun rẹ̀. Tá a bá rí, ká bẹ̀rẹ̀ láti bí pẹlẹbẹ ká fi mú ọ̀lẹ̀ jẹ. Ẹ rí wípé ogun táwọn ọmọ Yorùbá tá a kọ́kọ́ dojú kọ, mo fẹ́ lè pe kan tó bírù mi yìí, ni ogun náà ti ń ja ìran Yorùbá nílé lóko lẹ́yìn odi. Oko ò ṣeé dá, oko ò ṣeé dá fáwọn àgbẹ̀ mọ́ bíi tayé jayé jọ̀ǹjọ̀ nǹkan tó bírù mi yìí táwọn bàbá wa máa fi ń pàtàn. Oko ò ṣeé dá fáwọn tó nífẹ̀ẹ́ sí láti dáko. Oko ò ṣeé dá fáwọn tó lọ yá owó rábàtàràbàtà, àbí àwọn tí wọ́n ní owó tùlù ńlé, tí wọ́n á wò wípé káwọn dojú kọ iṣẹ́ àgbẹ̀, káwọn kọlẹ̀ lọ rẹpẹtẹ, káwọn gbin nǹkan ọ̀gbìn lóríṣiríṣi. Táwọn bá wá gbin nǹkan ọ̀gbìn lóríṣiríṣi tí gbogbo rẹ̀ dàgbà tó tó àsìkò ìkórè, jíjẹ mímu yóò rọrùn.
èyí tí wọ́n máa tà síta fáwọn ọmọ Yorùbá yóò wà nílẹ̀ táwọn náà máa jèrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ̀. ṣùgbọ́n wàá rí wípé àwọn tí wọ́n ń pariwo pé àwọn ni wọ́n lórílẹ̀‐èdè yìí, àwọn ni wọ́n lórílẹ̀‐èdè yẹn, àwọn Haúsá Fúlàní bòròró yìí, àwọn darandaran, àwọn darandaran pàyànpàyàn tá à ń pè ní darandaran, ẹ rí wípé wọn ò fi àwọn àgbẹ̀ wa láyà balẹ̀, wọn ò fa àwọn bàbá wa láyà balẹ̀ o, wọn ò fa àwọn màmá wa láyà balẹ̀. téèyàn bá dá oko tí ìbá ti pé bá ń sùn sóko gàbádáyà ló fi lè rí èrè díẹ̀ nínú oko yẹn. bí kì bá ṣe bẹ́ẹ̀, àwọn darandaran yìí wọ́n daran sínú gbogbo ẹ̀. wọ́n da ẹran tí ọ̀mọ́ wọn, àmọ́lù tí ọ̀mọ́ wọn, àgùntàn àgbò, wọ́n dà sínú oko ní rẹpẹtẹ, wọ́n jẹ gbogbo oko náà run. ìyẹn tí àwọn olóko ọba sí ń bẹ̀. táwọn olóko bá tún wá wà ń bẹ̀, ìjà kátánù kọ́dẹ̀ má jẹ́ ká tanra wa. tàdátàdá, tọfàtọfà, tìbọntìbọn òun ni wọ́n jọ ń da màálù káàkiri inú igbó. tó wá jẹ́ wípé tí àgbẹ̀ bá sọ̀rọ̀ lórí pé wọ́n ń fi màálù jẹ oko rẹ̀, tí àgbẹ̀ ò bá sọ̀rọ̀, gbogbo dídó wọn ni wípé àfi káwọn gbẹ̀mí lọ́rùn àgbẹ̀ náà. wọ́n ti ṣe é fún wa dáadáa nílẹ̀ Yorùbá yìí, wọ́n ń ṣe, wọn ò dáwọ́ rẹ̀. kìí ṣe pé lásìkò yìí kí wọ́n ti wá dáwọ́ rẹ̀ pé wọn ò ṣe mọ́, irọ́ ni. débi wípé wọ́n máa fi màálù jẹ oko, wọ́n sì rìkọ́ọ̀dù rẹ̀, wọ́n sì pósìtì ẹ̀ jáde pé ilẹ̀ àwọn ńlá wọn wà, ilẹ̀ Yorùbá wa wọ́n wà o. nílẹ̀ Yorùbá wọ́n ti ń fi màálù jẹ oko lóko o. wọ́n tún wá ṣe fídíò jáde lórí rẹ̀, wọ́n pósìtì ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì wípé ilẹ̀ àwọn làwọn wà, kò sẹ́nì kankan tó lè bá wọn dù ú, ní táwọn bá sì ṣe àṣegbé ni. ṣe rí i pé àwọn ọmọ Yorùbá, àsìkò ti tó tó yẹ ká ronú. àwọn ọmọ Yorùbá, àsìkò ti tó, àsìkò ti tó tó yẹ ká mọ tá à ń ṣe. torí wípé ẹ má jẹ́ ká tara wa, ìlú tó bá wà tí ọba sóúnjẹ, àwa náà ti máa ń tó lè ṣẹlẹ̀. ìyàn ni wọ́n ní máa ń ṣẹlẹ̀, kọ́lọ́ má jẹ́ ká rí, kọ́lọ́ má jẹ́ ká rí. ṣùgbọ́n àti ń wò lọ́nkán, kọ́lọ́ ọba kó wá là wá ń bẹ̀, kọ́lọ́ kó fi sọ rẹ̀, kó fi sọ wa. fífi àwọn màálù wọn jẹ oko, ìyẹn ọ̀tọ̀. sísọ àwọn àgbẹ̀ dálábò ara, ìyẹn ọ̀tọ̀. pípa àwọn àgbẹ̀, ìyẹn ọ̀tọ̀. bíbáyàwó àwọn àgbẹ̀ sùn gbé àwọn ọmọ àgbẹ̀ tí wọ́n tún máa gbé wa lórí ilẹ̀ wa, tí wọ́n tún máa gba owó ribiribi wípé tí wọn ò bá sanrú owó bẹ́ẹ̀, àwọn pa ẹni táwọn gbé pamọ́ yìí, wọ́n ń pè ransom, láwọn tí a tún àwọn gbénigbéni. àwa wà lọ àwa bọ̀, bẹ́yà míì tiẹ̀ ń bẹ lára wọn, kò fi bẹ́ẹ̀ pọ̀. àwọn darandaran yìí náà ni. bí wọ́n bá ń sọsẹ́ láàrin òru náà, àwọn darandaran yìí náà làwọn èèyàn máa ń pa wọn rí ń bẹ́ẹ̀. kọ́lọ́n kó ṣàánú wa, kọ́lọ́n kó ṣàánú wa, kó dáàbò rẹ̀ bò wá. tá a bá wá gbé wọn làgọ́ ọlọ́pàá, ẹ rí wípé Ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ni o. béèyàn ọba tún múra, wọn ò fi ìlú ìságọ́ ọlọ́pàá kúrò ni. kí ṣe pé àwọn ọlọ́pàá ò gbìyànjú, wọ́n ń gbìyànjú agbára wọn. màálù tí wọ́n fi jẹ oko, tí wọ́n rẹ́sẹ̀ màálù nínú oko rẹpẹtẹ, tí wọn ò sì ká màálù mọ́ bẹ́ẹ̀. tí wọ́n bá fọlọ́pàá mú àwọn darandaran tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, wọn ò ní ṣe wọ́n ká àwọn màálù mọ́ bẹ́ẹ̀ ni. fọ́tò tí wọ́n yá dà, fídíò tí wọ́n ṣe dà, ẹni tí wọ́n mú ń bẹ́ dà. ẹni tó lọ fẹjọ́ sùn gan, tí ó bá múra, wọn ò tún tì mọ́lé ń bẹ̀ ni. yóò wá dàbí ẹni wípé ó parọ́ mọ́ àwọn ènìyàn ni. ẹsẹ̀ màálù sì lọ́pọ̀ nínú oko yìí, kọ́lọ́n kó ṣàánú wa. ìdí nìyẹn táwọn kan lára wa tára fi ta wọ́n, táwọn wo gbogbo ìyà tí ń jẹ ọmọ Yorùbá bọ̀ látẹ̀yìn, táwọn wo oríṣiríṣi ìyà. bí ìyà ńlá bá gbé ní ṣubú, àwọn kéékèèké á máa gun orí ẹni. táwọn wá wò ó, táànú wá ṣe wọ́n, tí ẹ̀mí Ọlọ́run wọnú wọn wípé ìyà yìí kò ní jẹ wá gbé, ìyà yìí ò ní jẹ wá gbé o. kàkà tí yóò wá jẹ́ wípé ìran Yorùbá pípa lẹ́mọ̀ pa wá. tá a bá tún wá wà lókè ọya
lọ́dọ̀ wọn a ò lágbára kankan, wọn kàn ṣàdédé dìde ńgbà míì ni tí wọ́n máa pa ìrántí ìbáṣe tí wọ́n lọ. ẹwà rí yẹn ó wá jẹ́ wípé ọ̀dọ̀ wọn gan ò ṣeé gbé fún wa nífọ̀kànbalẹ̀. ọ̀dọ̀ wọn ò ṣeé gbé wípé ká lọ kọ́lé rabata síbẹ̀. ọ̀dọ̀ wọn ò ṣeé gbé nígbè wípé kéèyàn ó ṣí ṣọ́ọ̀bù rẹ́gẹ́dẹ́ síbẹ̀. tí wàhálà yìí bá ṣẹlẹ̀ gbogbo ṣọ́ọ̀bù wọn ó sùn ná. tí wọn bá tún wá wà lọ́dọ̀ wa yìí náà wọ́n tún wá jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀, wọ́n tún jẹ́ wàhálà fún wa nílẹ̀ Yorùbá. ibo wàhálà rìn sí tí ààyè ọgbà ọmọ Yorùbá, ibo la gbà tí ààyè ọgbà wá, ibo la dáko sí tọkàn wọ́ balẹ̀, kò sí. ń ló wá mú àwọn kan dìde wípé ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ńlọ́fẹ̀ẹ́ tán sọ̀rọ̀ yìí. ká dá dúró, ká gba Yorùbá nation, ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tíátíá, kó jẹ́ pé ìran ọmọ Yorùbá nìkan ńlá wà ń bẹ̀. ẹ rí wípé ìmọ̀ràn tí wọ́n gbà yẹn, ìlànà tí wọ́n là kalẹ̀ yìí, ẹ rí pé ìlànà tó dáa ni, ìlànà dálùbáríkà ni. ṣùgbọ́n ọ̀nà wo la fẹ́ rìn, báwo la fẹ́ gbà á, àwọn wo ló fẹ́ já síwájú, báwo wọ́n ṣe fẹ́ rí gbogbo àwọn èèyàn níran Yorùbá kójọ tí ohùn wa yóò fi jẹyọ kan, tí ìṣesí wa yóò fi papọ̀, tí ó fi jẹ́ wípé n tí ń wu ìwọ ní ń wù èmi, bí wọ́n ti fẹ́ kó rí lèmi náà fẹ́ kó rí. ó wá dàbí pé ibì kan tí ẹnìkan wá dojúkọ òní gbogbo wọ́n tẹ̀lé, bó la sì fẹ́ rí ṣe. òun ló jẹ́ kí wọ́n dá Yorùbá nation kalẹ̀. ń padà bọ̀ wá o, a gbádùn ara wa lónìí o, a gbádùn ara wa, torí wípé tá a bá túṣu désàlẹ̀ kòkò, tí a ò bá mú láti bẹ̀rẹ̀ bí mo ṣe mú yẹn, fọ́nrán tí mo ń ṣe yìí kò ní fi bẹ́ẹ̀ nítumọ̀ lójú àwọn èèyàn. ọ̀rọ̀ lórí Mass Burial TV, òun gangan ló tún wú ọ̀rọ̀ yìí jáde, òun ló wọ́rọ̀ yìí jáde. wọ́n ní bí iná ọba tán lásọ, ẹ̀jẹ̀ ọ̀tán lè kaná. ọmọdé tó bá ń rí àgbà fín, ọmọdé tó bá ń rí ọba ìlú fín, ọmọdé tó bá ní ẹnu òun gbọ́rọ̀, òun láyà àyà kókó bí ìnàkí, òun láwọn kan tí òun lẹ́yìn, òun níwá tí òun lẹ́yìn, tó wá jẹ́ pé odidi ọba ìlú, odidi èèyàn ńláńlá ìlú ń dojúkọ, tí ń yàkàyàkà rẹ̀, tó dúró nídùú wípé tí ọba àwọn ọba múra, ìyẹn bàbá wa sọ wọn ti ìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa ẹni ńlá, ẹni ìyẹ, ẹni àpọ́nlé, bàbá wa ẹni ẹ̀yẹ, His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ kẹta, kádé ó pẹ́ lórí bàbá, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́, kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́, kó dọkínní, káṣí ọpẹ́ lẹ́nu lọ gbáà. ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. bọ́mọdé bá ní òun ò lójútì, àgbàlagbà inú wọn máa bú, àgbàlagbà ni wọ́n máa fi ṣe yẹ̀yẹ́, àgbàlagbà ló wọ́n fi kọ́ ọ̀rọ̀ sọ, tí wọ́n á ń sọ fàgbàlagbà wípé òun sí àgbàlagbà ń gbẹ́rẹ́ pàkọ́. ẹ rí wípé èmi náà tí mo jọ́ ọmọdé mo ti dún pàkọ́ rẹ̀, èmi náà ti ń sìn òun náà ní gbẹ́rẹ́ pàkọ́ wípé ọ̀rọ̀ tó ń sọ yẹn, ọ̀rọ̀ tó dẹnu lé yẹn ó ju ẹnu ẹ lọ, ọ̀rọ̀ tó ń sọ yẹn ó kéré sí gbáà, ó kéré sí gbáà. ọ̀wá tó òtí ẹ̀ tó bẹ̀ rárá láti pé wá yàkàyàkà bàbá tiwa, àwọn ọmọ aládùúgbò tiẹ̀. bí wọ́n ṣe wá sọ̀rọ̀ wípé fọ́nrán tó ṣe jáde kò sẹ́nìkan kan tọ́bẹ̀ ọ́, bẹ́ẹ̀ lèmi náà wá fi ń yí ẹ wípé fọ́nrán tèmi náà ń ṣe jáde yìí o, bàbá wa sọ ti ìlú Ògbómọ̀ṣọ́ wọn ọmọ mi rí o, mi ò déwájú wọn rí àdẹ́jọ sọ̀rọ̀ rí, wọn ò dẹ̀ bẹ̀ mí ń ṣẹ́, èmi ni mo bẹ̀rẹ̀ àmì sí ẹ. ọmọdé tó bá rágbà fín, ìwọ gan ti so àgbàdo mọ́dì. Mass Burial TV ó ti sàgbàdo mọ́dì, ìwọ gan ti dẹ́láwàdà díẹ̀. àwọ̀ ẹ̀ ńlẹ̀ túrú, àwọ̀ ẹ̀ ńlẹ̀ túrú, àpò ẹ̀ mọ́nu gọ́tà, tọba lò nílà káyè ọ̀lọ́gbọ́n òlóye. wàá wá rí i pé ọ̀rọ̀ tó gbé kalẹ̀ yìí, tá a bá fọgbọ́n wò kábìlà káyì gbé, ọ̀fẹ́ dájà gbòòrò lẹ̀ ni, ọ̀jẹ̀lẹ̀ rí ìjà gbòòrò kankan dá sílẹ̀, torí wípé ìlànà
Yorùbá nation ń lọ gbà wọlé, ìlànà Yorùbá nation ń lọ gbà wọlé sára bàbá wa His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ kẹta, kádé ọpẹ́ lórí bàbá. Kò wá yí ẹni wípé bàbá kọ́ ló ń wọlé sí lára o, ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ òun ló ń wọlé sí lára. Ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ òun ló ń fún gbólóhùn. Ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ àtàgbègbè rẹ̀ òun ni wọ́n fẹ́ mọ yàkàyàká ipò ìlú ẹ̀ gan sókò ìlú ẹ̀ jáde káwa gan mọ̀ ká yàkàyàká ọba ìlú ẹ̀ ká gbọ́ba ìlú tẹ̀ náà síta kí wọ́n náà rí bó ṣe ń rí. Ìdí nìyẹn o tó yẹ ká máa fi ṣe ìkìlọ̀ fúnra wa. Ìdí nìyẹn tó yẹ ká máa fi lára wa níyè. Ẹlòmíín dàgbà ni kò dánú, ẹlòmíín dàgbà kò dánú, tí à ń ṣọ́gù wípé ìyà ń jẹ ìran Yorùbá ni ló jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi mo ti bẹ̀rẹ̀ yẹn kó lè yáwó lọ́gbọ́n, kó yó ní làákàyè, kó yáwó lóye. Ẹ wo oríṣiríṣi ìyà tí ìran wa ń dojúkọ, tí ìran Yorùbá ń dojúkọ. Àwọn tó wá wo gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí tọ́lọ̀ ń lò wọ́n láti pé kan kóra wọn jọ láti fi jẹ́ wípé kan fọ́ọ̀mù ẹgbẹ́, ní ẹgbẹ́ yìí pé tá a bá tọ̀ lọ́nà tọ́tọ́, tá a tọ̀ lọ́nà tó yẹ, tá a fi lo àwọn bàbá wa orí adé, tá a jèrè ọkàn gbogbo wọn, tá a jèrè ọkàn àwọn olóṣèlú, tá a jèrè ọkàn àwọn òṣìṣẹ́ ìjọba, tá a jèrè ọkàn àwọn òṣìṣẹ́ àwọn oníṣẹ́ ọwọ́, tá a jèrè ọkàn àwọn oníṣòwò, tá a jèrè ọkàn àwọn ọmọléèwé, tá a jèrè ọkàn àwọn ọmọléèkéwú, tá a jèrè ọkàn àwọn pastors, tá a jèrè ọkàn àwọn àfáà mùsùlùmí, tá a jèrè ọkàn àwọn àfáà oníṣẹ̀ṣe. Ibi ọba tún kù sí náà tí wọ́n tún ṣiṣẹ́ débẹ̀, kó wá máa jẹ́ wípé èrò ọwọ́ jẹ́ kan, ọ̀rọ̀ ọwọ́ jọ kan, yóò wá jẹ́ wípé èròǹgbà wa láti dá orílẹ̀-èdè tuntun Yorùbá nation sílẹ̀ yóò wá jẹ́ wípé yóò fi wá nífọ̀kànbalẹ̀. Ẹ wá rí i pé bó ṣe wù wá pé kí Yorùbá nation kó wáyé, àwa tá a ṣe náà bàbá wa tó dá a sílẹ̀, bó ṣe wù wá kí ìran Yorùbá ká gba òmìnira ní kíá, ẹ rí wípé kò tí ì ṣeé ṣe. Ìyẹn ló jẹ́ mọ́ kí àwọn bàbá mi Professor Banji Akíntóyè àgbà ọ̀dàlẹ̀ ẹ kó wa jẹ̀pẹ́, a ò ní dàgbàyà. Èròǹgbà wa láti dá Yorùbá nation sílẹ̀, a ò ní kábàámọ̀ burúkú. Èbúté ògo ńlá máa sọ̀kalẹ̀ sí, kò kí ń ṣèbúté òfo. Mo kí bàbá wa professor, gbogbo àwọn professors pátápátá, tábà ní ká máa kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀nà jìn. Mo kí gbogbo yín lápapọ̀, ọpọlọ yín ò ní dàrú. Ètò ọ̀nà tẹ́ ń gbà tẹ́ fi ń ṣètò tó ń gbogbo fi ń jọra wọn, Ọlọ́run bò ní dọpọlọ yín rú. Mo kí bàbá wa Chief Sunday Dr. Adeniyi Adeyemo, Chief Sunday Adeniyi Adeyemo aka Ìgbòho Òòṣà pàkàpàkàpàkà. Mo kí yín bàbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, èròǹgbà wa láti gba Yorùbá nation yóò ṣeé ṣe. Bàbá wa Koiki Media, mo kí yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn media, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dìde tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti fi jẹ́ wípé ìran Yorùbá, ilẹ̀ Yorùbá á dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ìran Yorùbá á gbọ́rọ̀ síra wa lẹ́nu, a wá jọ fọ́ọ̀mù orílẹ̀-èdè kan tó jẹ́ wípé a fi gbára wa kalẹ̀ lọ́wọ́ yà. Mo kí gbogbo wa, èròǹgbà wa á wá sí ìmúṣẹ pẹ̀lú ògo tọ́lọ́run Ọba, kò ní pẹ́ kò ní jìnnà, a ó wọ orílẹ̀-èdè Yorùbá nation. Ẹ rí wípé ọ̀rọ̀ tí mo sọ lọ níwọ̀nba yìí kì í ṣe iṣẹ́ kékeré ni, kò kí ń ṣe iṣẹ́ kékeré o, láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó jẹ́ wípé nínú ẹ̀yà tó pọ̀, nínú orílẹ̀-èdè tó fẹ̀, tó wá jẹ́ wípé abala kékeré kan ó fẹ́ ya kúrò nínú abala ńláńlá, kó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiẹ̀. Ṣe rí wípé iṣẹ́ Ọlọ́run nìyẹn, kò sí ìfagbára ṣe, kò sí ìfagbára ṣe o. Ẹ dẹ̀ rí pé ká ránra wa létí, tá a bá ti gbàgbé èmi tún rán wa létí. Ẹ rí wípé àníyàn àwọn bàbá wa, ìyẹn bàbá wa Professor Banji Akíntóyè àtàwọn professors yòókù, àníyàn bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Ìgbòho Òòṣà, àníyàn bàbá wa Koiki Media àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí pé wọ́n tẹnumọ́ wípé ọ̀nà sùúrù, ọ̀nà àlàáfíà ó ní àwọn fi gbé ètò Yorùbá nation kalẹ̀. Ọ̀nà àpọ́nlé, ọ̀nà àlàáfíà, ọ̀nà ìdẹ̀rùn, ọ̀nà ìdẹ̀ra tí ò mú ìnira dání, tí ò mú wàhálà dání, tí kò mú jà dání,
tí kò mú wípé à ń lo àdá, à ń gbá ẹ̀sẹ́, à ń lò bá, à ń lo mísáì, à ń lo guns, pé asọ́dogun, asọ́di wàhálà, asọ́di fìtínà, kì í sọ̀nà yẹn ni àwọn gbà nímọ̀ràn láti gbé Yorùbá Nation kalẹ̀. Kó wáyé ní pẹ̀lẹ́kùtù, kó wáyé pẹ̀lú àlàáfíà, kó wáyé ní tẹ̀ríntẹ̀yẹ, tí ò ní mú ìjà dání, tí ò ní mú fìtínà dání, tí ó ń kálukú fi pín gàrí, tó ń kálukú fi bá tiẹ̀ lọ, tá a fi dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ má gbàgbé o, ẹ má gbàgbé, kì í ṣe pé èròǹgbà wa ni pé láti lé àwọn tá a jọ ń gbé kúrò, torí pé tá a bá ṣàkíyèsí, a rí wípé nílẹ̀ Yorùbá àwọn Haúsá ń gbé pẹ̀lú wa, àwọn Ìgbò ń gbé pẹ̀lú wa. Tá a bá wọlé Haúsá náà, a rí wípé ìran Yorùbá ń gbé bẹ́ẹ̀, ìran Ìgbò ń gbé bẹ́ẹ̀. Tá a bá wọlé Ìgbò náà, a rí pé ìran Haúsá, ìran Yorùbá, àwọn náà múlé sí wọn lọ́dọ̀ bẹ́ẹ̀ tí a jọ ń gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó ní kálukú bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ó ń kálukú ò ní pásítọ̀tù tiẹ̀ ní orílẹ̀-èdè tíyẹn bá jẹ́, kápẹ́ ti Yorùbá ni, ìyá ní pásítọ̀tù orílẹ̀-èdè ẹ̀. Orílẹ̀-èdè àwọn ẹ̀yà míì tí wọ́n bá wá gbọ́dọ̀ wa, gẹ́gẹ́ bí Haúsá ni, gẹ́gẹ́ bí Ìgbò ni, gẹ́gẹ́ bí àwọn Republic of Benin ni, Ghana ni, wọ́n máa gba pásítọ̀tù wọlé Yorùbá ni. Ó wá ń jẹ́ wípé gbogbo òfin tí Yorùbá Nation bá ṣe kalẹ̀, yóò wá jẹ́ pé túláàsì a gbọ́dọ̀ tẹ̀lé òfin. Onílé gbọ́dọ̀ tẹ̀lé òfin, àwọn àlejò gbọ́dọ̀ tẹ̀lé òfin, torí wípé òfin ní jẹ́ kí ìlú ó tòrò. Iná ló sì fà á lórílẹ̀-èdè tá a wà yìí, a rí wípé a kàn lófin ni, òfin ò ṣiṣẹ́. Kéde ẹ̀sẹ̀ pé òfin ò ṣiṣẹ́ o, ó láwọn tó fi mú, ó láwọn tó fi ò mú, ó láwọn tí òfin lè fìyà jẹ, ó láwọn tó fi ò lè fìyà jẹ. Ìyẹn ló wá fà tíyà fi ń jẹ olótìtọ́. Òun ló fà á tẹni tí ń parọ́ fi yan, tí ń wọ agbádá, tí ń hàyín jọ, tí ń pé kò sí tí wọ́n fòun ṣe, tí wọn ò sì rí fi ṣe nǹkan kan. Ẹ wo àárín yẹn, ìdí nìyẹn tá a fi ń jà raburabu láti pé kí Yorùbá Nation kó wáyé. Ẹ wá wo iṣẹ́ tó wà ń bẹ̀, ẹ wo iṣẹ́ tó wà ń bẹ̀, ẹ wo ìlàkàkà tó wà ń bẹ̀ láti fi jẹ́ wípé tá a bá ń wọlé Yorùbá yìí gangan, àwa tá a pera wa níran Yorùbá, kò tún ṣe pé gbogbo wa la gbédè ara wa yé, but Yorùbá náà ni wá, Yorùbá wa sì jọra wa. Yorùbá ẹyọ kan wá wà tó so gbogbo wa papọ̀, tí wọ́n ń pè ní Yorùbá Ọ̀yọ́, òun ni wọ́n fi tẹ ìwé wa. Yorùbá yìí ni ó wá jẹ́ bí general language tó so gbogbo wa papọ̀ láti máa gbọ́ èdè ara wa yé. Tí Yorùbá Nation bá dẹ̀ ti bẹ̀rẹ̀, tó di pé mi ń lọ gbé Iléṣà, tí Iléṣà wá ń gbé Òṣogbo, tó ń gbé Ọ̀yọ́, tó ń gbé Ìbàdàn, tí Ìbàdàn ń gbé Èkó, tí Abẹ́òkúta ń wá sí Ògbómọ̀ṣọ́, a wá rí wípé ìrọ̀rùn ni ó tún jẹ́ láti jẹ́ ká tún gbọ́ èdè ara wa dáadáa sí i, ká gbọ́ra wa yé. Ohun tá a dẹ̀ ń ṣe rí pé gbogbo àṣà wa, ìṣesí wa ó papọ̀. Kí ló bí ọ̀rọ̀ yìí? Kí ló bí ọ̀rọ̀ yìí? Ẹ rí wípé ibi ìyànjẹ, níbi káwọn kan jẹ gàba léran Yorùbá lórí, níbi kí àwọn kan dúró nídùú wípé àfi káwọn bà gbogbo dúkìá wa jẹ́, níbi káwọn kan dúró nídúró wípé láwọn dandan yìí là ń sọ o, wọ́n bà dúkìá jẹ́, wọ́n sì tún dúró láti pa ẹni tó ní dúkìá. Wọ́n ń gbé wa, wọ́n ń gbowó lọ́wọ́ wa, wọ́n ń gbé àwọn obìnrin wọn bá wọn sùn, wọ́n ń gbé ẹlòmíì tí wọ́n gbowó lọ́wọ́ wọn tó sì tún pa. Ẹ rí i pé ló jẹ́ kí àwọn aṣíwájú wa kọ́lọ́hún kó lò wọ́n láti gbétò ìsílẹ̀. Ṣùgbọ́n ètò ìta wa gbé sílẹ̀ yìí, ṣé a gbé sílẹ̀ nígbè jàǹdùkú ni? Ṣé a gbé sílẹ̀ nígbè wàhálà ni? Ṣé a gbé sílẹ̀ nígbè fìtínà ni? Rárá, rárá, rárá àti rárá. Ìgbé sùúrù ni wọ́n fi gbé ètò yìí kalẹ̀, ìgbé àlàáfíà ni wọ́n fi gbé ètò yìí kalẹ̀. Wọ́n gbé kalẹ̀ lọ́nà tọ́tọ́, wọ́n gbé kalẹ̀ lọ́nà tó yẹ, wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àlàáfíà tó péye, wípé pẹ̀lú sùúrù, pẹ̀lú ọgbọ́n orí, pẹ̀lú ọpọlọ, òun ni a ó fi gba Yorùbá Nation. Kì í ṣe pẹ̀lú ìbọn, kì í ṣe pẹ̀lú àdá, kì í ṣe pẹ̀lú ọfà, kì í ṣe pẹ̀lú ọkọ̀. Ṣé wá rí wípé àwa tá a là ń ṣe Yorùbá Nation, ọbẹ̀ látòrí àwọn bàbá wa, àwọn ìyá wa, àwọn tí mo kà síwájú yẹn, àtàwọn míì náà tá a lè dárúkọ wọn, tó jẹ́ pé àwọn ènìyàn fètò ilé lẹ̀. Ẹ wá rí i pé pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìwà pẹ̀lẹ́ ni gbogbo wọn ń wù, tí ò sínú wípé a lè fa ẹnìkan jáde tó ń ṣìwàwù.
kò sínú pé a rí ẹnìkan nínú wọn nínú àwọn aṣíwájú wa tó jẹ́ ìpáǹle, kò sí ẹnìkan tá a rí nínú wọn tó wá jẹ́ jàǹdùkú tí wọ́n fi ń ròyìn rẹ̀ wípé ẹgbẹ́ yìí kì í ṣe ẹgbẹ́ ọmọlúàbí, ẹgbẹ́ jàǹdùkú ni. Rárá, a ò tí ì rí gbọ́. Ṣùgbọ́n tó jẹ́ kí n ṣe fídíò yìí gangan, ẹ rí wípé Masberia TV, Masbe TV, ó yẹ kí àwọn àgbàlagbà nínú Yorùbá Nation kí wọ́n so chain mọ́ndì kí wọ́n tètè fà á. Ó yẹ káwọn àgbàlagbà ẹgbẹ́ kí wọ́n so okùn màálù mọ́ndì kí wọ́n wọ́ sẹ́yìn tuurutu. Dùndú rẹ̀ ńlá ta, dùndú rẹ̀ ó ńlá ta. Dẹ èròǹgbà láti dá Yorùbá Nation sílẹ̀, bàbá yìí ti fẹ́ change ẹ̀ mọ́ wa lọ́wọ́. Ó ti fẹ́ change ẹ̀ mọ́ wa lọ́wọ́ o, torí wípé tí a ò bá tètè fura, n ló mú mi pariwo ní gbogbo gbà, n ló mú mi ké. Ọ̀nà tí bàbá yìí fi lélẹ̀ ń sìn, ìwà tó fi lélẹ̀ yìí, kí àwọn àgbààgbà kí wọ́n tètè mú un so, kí wọ́n tètè mú un so, kí wọ́n pè é jókòólẹ̀, kí wọ́n bá a sọ̀rọ̀. Kí ni Yorùbá Nation gangan? Kí ló dá lé lórí? Kí ló dúró lé lórí gan? Then kí ló bí Yorùbá Nation gangan? Kí ló mú wáyé? Kí ni èròǹgbà wa lórí Yorùbá Nation? Kí la fẹ́ kó máa ṣẹlẹ̀? Ẹ rí wípé gbogbo tó gbétò yìí dúró ni wípé àlàáfíà, àlàáfíà láàárọ̀, àlàáfíà lọ́sàn-án, àlàáfíà lálẹ́, àlàáfíà lóru gànjọ́, àlàáfíà nídàájí, ní gbogbo ìgbà fúnlẹ̀ Yorùbá àtàwa tá à ń gbénu rẹ̀. Ìṣeéṣe kọjọ́ ọmọ Yorùbá, ìṣeéṣe kọjá ẹ̀yà míì, kí gbogbo wa máa gbé pẹ̀lú àlàáfíà, kó wá jẹ́ wípé lábẹ́ orílẹ̀-èdè wa gangan ńlá wà. Ẹ rí i pé ìyànjẹ tó pọ̀ yìí, wàhálà tó pọ̀ yìí, ìkóra ẹni lẹ́rú, ìloni bí ẹrú, ìjẹgàba lórí àwọn ọmọ Yorùbá, ìfìyàjẹ wá, fìyàjẹ àwọn ìyàwó wa, ìpa wá nípakúpa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ń ló bí ọ̀rọ̀ yìí wáyé. Táwọn kan fi fẹ̀mí ara wọn kalẹ̀ pé ṣẹ́wàá pa wá run ni. Ẹ wo tí ń ṣẹlẹ̀ lókè Ògùn, ẹ wo tí ń ṣẹlẹ̀ láwọn ìlú tó wà lókè Ògùn, tí àwọn kan darandaran pààyàn yìí tí wọ́n bẹ́ sínú oko, tí wọ́n fi màálù jẹ oko, tí wọ́n sì tún polóko síbẹ̀. Ẹ wo tí ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ rí i pé ló bí ètò yìí jáde, kìí ṣe pé jàǹdùkú ni a fi gbétò yìí kalẹ̀. Kìí ṣe torí wípé ká lo ètò Yorùbá Nation yìí ká máa fi halẹ̀ máwọn kan. Kìí ṣe pé ká lo Yorùbá Nation orúkọ rẹ̀ torí pé mò ń ṣe Yorùbá Nation ká fi gbógun ti ẹnìkan tàbáwọn kan, ká máa fi dúnkokò máwọn kan, ká máa fi ṣẹ̀rù bà àwọn kan, ká máa sọ nísọ wípé àwọn tí ò sí lára wa a ṣetán láti bá wọn wí, àwọn tí ò tí ì jọyìn wa a ṣetán láti fìyà jẹ wọ́n, àwọn tí ò tí ì darapọ̀ mọ́ wa a ṣetán láti yẹ̀yẹ́ wọn. Tàbí tá a bá láṣìírí wọn kan a ṣetán láti tọwọ́ bọ̀ wọ́n dì í ká tú gbogbo àṣírí yẹn síta torí pé wọ́n darapọ̀ mọ́ Yorùbá Nation. Ẹ rí wípé kò kí n ṣe torí àníyàn yẹn ńlá bàbá wa àwọn ìyá wa fi gbé kalẹ̀. Àníyàn wípé kí ìran ọmọ Yorùbá gangan ká bọ́ lóko ẹrú, ká bọ́ lóko ẹrú tá a wà yìí, torí pé ẹ má jẹ́ ká tara wa, òkú ẹrú nìran Yorùbá wà. Wọ́n ní owó tí wọ́n fi ń ṣe orílẹ̀-èdè yìí, torílẹ̀-èdè yìí fi ń jẹ́ orílẹ̀-èdè. Wọ́n ní owó tí wọ́n fi ń tún orílẹ̀-èdè yìí ṣe, torílẹ̀-èdè yìí fi dúró tó fẹsẹ̀ múlẹ̀. Wọ́n ní owó tí wọ́n fi ń ṣe orílẹ̀-èdè yìí, torílẹ̀-èdè yìí fi ń jẹ́ orílẹ̀-èdè tó lámìláka. Ilẹ̀ Yorùbá wọ́n ti ń rí jù, ilẹ̀ Yorùbá wọ́n ti ń rí, ilẹ̀ Yorùbá wọ́n ti ń rí. Wọ́n ń jẹ́ wípé àwa là ń ṣiṣẹ́ jù àwọn èdè yòókù lọ, tó wá jẹ́ pé inú ogún tiwa ìná ti ń tún gbogbo orílẹ̀-èdè ṣe. Kìí ṣe yẹn gangan ní bàríà o, ṣùgbọ́n ẹ wo ìyànjẹ tó wà ń bẹ̀, ẹ wo bítíbitì ìyànjẹ tó wà ń bẹ̀. Wọ́n ló lẹ́tọ̀ọ́ tó yẹ kíjọba ọmọ ṣe fún wa, gbogbo oríṣiríṣi nǹkan, gbogbo oríṣiríṣi ètò tó yẹ kíjọba ọmọ ṣe, wọn ò ṣe kankan, wọn ò ṣe fún wa. Nínú bí 100 ẹyọ kan péré méjì wọ́n ń ṣe, wọn ó sì ṣe síbi tí wọ́n léèyàn sí ni. Ìdíhun ńlọ́fà tíyà yìí ọ̀bá pọ̀ tó bẹ́ẹ̀ ni, àti pé yà pọ̀ ìyà ọ̀pọ̀. Orílẹ̀-èdè yìí dáa kò dáa, ó di dandan kíran Yorùbá dá dúró, torí wípé a fẹ̀ tó tá a lè fi dúró lórílẹ̀-èdè. A sì ní ohun àlùmọ́ọ́nì
tó tá a fi lè dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Èdè wa sì papọ̀ agbọ́ra wáyé, àṣà wa, ọ̀rọ̀ wa, ìṣesí wa, ìmúra wa, ẹ rí i pé bákan náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn ìdí yìí ló so jọ tó fi pé ó di dandan ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ní lọ síwájú ìtẹ̀síwájú ò fi wà fúnra Yorùbá àti ilẹ̀ Yorùbá. kì í wá ṣe wípé torí ká gbé Yorùbá nation kalẹ̀, kì í ṣe torí rẹ̀ wípé ká máa fi yan àwọn kan jẹ, ká máa fi dúnkòkò mọ́ wọn. àwa débi tá à ń lọ o. ìní mo ní ó fi di dandan, ẹ̀ ń tẹ́ jẹ́ aṣíwájú nínú Yorùbá nation, ẹ wá okùn tó nípọn, ẹ wá chain tó dáa, ẹ dè mọ́ mass burial nídìí, Mass B TV, ẹ dè mọ́ nídìí dáadáa, kó jẹ́ bíi rìmóòtì fún ẹnu Mass B TV, ẹnu ẹ loose, ẹnu rẹ̀ ń jó, kò dágbàlagbà mà, kò dá ọba mà. ẹ wo ọ̀rọ̀ yákayàká tó gbé títí fi ń ṣe fọ́nrán jáde lórí bàbá wa Olúgbọ́n Orílẹ̀gbọ́n àti bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. gbogbo bí tí wù káwọn ọba méjì kún ó fèsì ara wọn, kí èdè àìyedè ó wà láàrin wọn, àìgbọ́ra-ẹni-yé wà láàrin wọn, ìjà alẹ̀ ni, ìjà lórí adé ni, ìjèmi mo kọ́kọ́ dé ni, ìjèmi làgbà ni, èmi kọ́ làgbà ni, ó wà láàrin wọn. kí ló kan Yorùbá nation? kí ló kan ọmọ ẹgbẹ́ Yorùbá nation láti dúró wípé òun gbèjà ọba kan? ní tí mò ń sọ, ẹ jẹ́ kó yé wa o, ẹ jẹ́ kó yé wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa o, ẹ jẹ́ kó yé wa dáadáa o. nísìnyí àwa la dá Yorùbá nation sílẹ̀ láti kó gbogbo àwọn ọba wa jọ sójú kan, gbogbo àwọn olóṣèlú wa jọ sójú kan, gbogbo àwọn ọ̀mọ̀wé wa jọ sójú kan, gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ sójú kan, gbogbo àwọn mùsùlùmí lójú kan, àwọn kìrìsìtẹ́nì ojú kan, àwọn oníṣẹ̀ṣe àti bẹ́ẹ̀ 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 lọ. ká kóra wa jọ, ká jọ ṣe mítìnì papọ̀, kí mọ̀wọ́ wa papọ̀, ká wá dúró nídùú wípé a fẹ́ gba òmìnira. ṣe rí i pé ó dùn láti sọ lẹ́nu, ó dùn láti sọ lẹ́nu. ẹ rí i pé náà mo sọ, mo ti fẹnu kó gbogbo àjọ ń sìn yìí. ǹjọ́ rọrùn lójú ayé láti kó gbogbo àwọn ìjọ sójú kan wọ́n sì gbà lọ́wọ́ kan? ẹ má jẹ́ ká tanra wa, kò rọrùn. even gan bàbá wa tó jẹ́ lọ́balọ́ba, àwọn tí a bá gbé Yorùbá nation lọ́ba, ká gbé lọ́ba gbogbo wọn yíká. ìṣeéṣe ká pé ọba 1000 ìlà nílẹ̀ Yorùbá, ìṣeéṣe kó jẹ́ pé àwọn tí ó kọ́kọ́ gbà lọ́wọ́ wa kàn mọ́ ju 3 lọ. tẹ bá wá bí wọn 3 yìí náà yóò nídìí táwọn 3 yẹn fi gbà á. ká wá máa fojú burúkú wo àwọn ọba yòókù tí wọn ò gbà á, ẹ rí wípé mistake ọ̀fẹ́ wáyé. àwọn ọba tó ti gbà á ní ńlá lẹ̀dí mọ́ pẹ́kípẹ́kí, àwọn ni wọ́n mọ ọ̀nà tí wọ́n fi máa bá àwọn bàbá wa yòókù sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan táwọn náà máa gbé yẹ̀wò. ìwà tiwa náà wà á dáa. gbogbo àlàkalẹ̀ tá a là kalẹ̀ wípé ìdí nìí tá fẹ́ fi dá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀, ìdí nìyí tá a fi ṣètò rẹ̀ wípé ó di dandan ká dá dúró. gbogbo àwọn ìlànà táwa là kalẹ̀ tọ́jọ́ náà rọrùn, tọ́jọ́ náà láfíà, á wà á jẹ́ kí ìwà rere, ìwà láfíà, ìwà ọmọlúàbí láwa fi gbé ètò yìí kalẹ̀. yóò jẹ́ wípé à ń bàbá wa gan, tí ẹlòmíì ní ẹni sùúrù náà jẹ́ ń ronú sí i, ẹnìkan ò ní kọ́ wọn tí wọ́n máa fi pè wá. àwọn tó ń sì fara mọ́ láàrin wọn, wọn ó lè máa tún láàyè àwọn ọba yòókù. ẹ mọ̀ wípé àwọn tó bá jẹ́ ẹni ńlá, àwọn ẹni ọlá, ẹni yìí, ó ṣòro fún wọn láti darapọ̀ mẹ́gbẹ́ lẹ́ẹ̀kan náà. ó ṣòro torí pé ẹni tá a pè láṣíwájú ìlú, táwa ọ̀dọ́, àwọn àgbààgbà kan akàkóra wájú aláfọ́ọ̀mù ẹgbẹ́ kan, a fẹ́ kílẹ̀ Yorùbá kó dúró. àkọ́kọ́ ni pé tí wọ́n bá kún wa, tí gbogbo wọn kún wa lẹ́ẹ̀kan náà, sẹ́yìn pé dùnú wa ni. bọ̀ tí wọ́n bá lérò wípé torí tí a fi dálẹ̀ gangan la sọ fáwọn, tó jẹ́ pé èròǹgbà wa àbáwọn aṣíwájú wa ọ̀tọ̀ ni, wọ́n kàn sọ ìyẹn lásán fún wọn ni, ṣẹ̀pá kó wọn sí wàhálà, a kó wọn sí pákáleke. yóò wá di wípé dígbà tẹ́pẹ́ àwọn ni wọ́n rán wa ká máa ṣiṣẹ́ burúkú. ẹ má sì mí gbọ́ o. bọ̀ àwọn náà fẹ́ kúrú sẹ́yìn, wọ́n fẹ́ tàdí sẹ́yìn láti wo ń tà ń ṣe kí wọ́n garùn wò wá. ṣé ń tà ń ṣe tó mọ́ àlàáfíà dání ni? sí ètò tá a gbé kalẹ̀ yìí, ṣé ń tó mọ́ àlàáfíà dání ni? ṣé ń tó jókòó lórí àlàáfíà ni? ètò tá a gbé kalẹ̀ yìí tó jẹ́ ètò tó jẹ́ wípé yóò máa so èso rere
fọ́mọ Yorùbá kì í tún ṣe fọ́mọ Yorùbá nìkan o, fún gbogbo àgbáyé pátápátá, tí ò ní jẹ́ wípé ìran wa nìkan ni ó fẹ́fọ̀, yóò tako àwọn ìran míì. ẹ bá àwọn ìran míì ò gbọ́dọ̀ wa, ẹ bá wa náà ń gbébò míì, yóò jẹ́ pé gbogbo táwa gbé kalẹ̀ yìí yóò rọ obìnrin lọ́rùn, yóò rọ ọkùnrin lọ́rùn, yóò rọ ọmọdé lọ́rùn, yóò rọ àgbà lọ́rùn, yóò rọ onílé lọ́rùn, yóò rọ àlejò lọ́rùn, gbogbo ó wá dé pẹ̀lú àlàáfíà. ó wá jẹ́ wípé àlàáfíà yẹn gan hàn lára tiwa, ìṣesí wa, ìsọ̀rọ̀ sí wa yóò mú àlàáfíà dání, tí ó àmọ́ fi hàn wọ́n wípé ètò tí wọ́n gbé kalẹ̀ yìí láì tí ì lọ jìnnà gan, ètò tó dáa ni, yóò sì ṣubú sí èbúté ògo. ṣe mọ̀ pé ní ó mú kí àwọn bàbá wa kan máa darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. nísìnyí bàbá wa ọba orílẹ̀ Ẹ̀gbọ́n pẹ̀lú bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ táwọn ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí, èmi làgbà ìwọ kọ́ làgbà, èmi mọ́kọ́ ládé ìwọ kọ́ lọ́kọ́ dádé, eléyìí wọn lẹ́jọ́ ti ń bẹ ńlẹ̀ látàyè gbọ́nran lọ́hùn-ún, látàyè tó ti pẹ́, pé báwọn ọba ṣe ń jẹ ìní ọ̀rọ̀ yẹn ọ̀tán ńlẹ̀ ni wọ́n ń gbé, ni wọ́n ń tí ọ̀rọ̀ náà lọ. tí Masberry á wá tẹnu bọ irú ọ̀rọ̀ yẹn, ẹ rí wípé tayọ àyè gbáà, ìtayọ àyè gbáà ni, bí gbèyàn sí láǹkàlí mo fẹ́ rí sí, because ẹni tó bá pera ẹ̀ nìkan lára àwọn àgbànú ẹgbẹ́, àwọn bàbá tá a nírètí wípé wọn ó kún wa náà nìyí, àwọn bàbá tá a gbẹ́kẹ̀lé, tá a fẹ̀yìntì gẹ́gẹ́ bí téèyàn fẹ̀yìntì ọgbà pé kọ́pọ̀ gbéyàn dúró, láwọn ọba míì ju àwọn ọba yìí lọ, láwọn bàbá míì ju àwọn bàbá yìí lọ. tí àìgbọ́ra-ẹni bá wá ṣẹlẹ̀ láàrin wọn, kí lọ́kàn tí wá ń bẹ̀ láti máa gbè sẹ́yìn ẹnìkan wípé ẹnìkan fara mọ́ Yorùbá nation, ẹnìkan àwọn lọ gbé Yorùbá nation fún olóhùn ò ṣe. torí ìdí yẹn ó wá fún Masberry ní opportunity láti máa sọ̀rọ̀ sódìdí ọba ìlú, ó wá fún Masberry opportunity láti máa yàkàyàkà ọba, ó wá fún Masberry ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti máa sọ ohun tó wù ú sọba, tí wàá ń bá odidi ọba sọ̀rọ̀ nígbà tí ń bá ọmọ bíbí inú rẹ̀ sọ̀rọ̀. ó wá fún Masberry ní àǹfààní orí ọ̀fẹ́, ìwọ̀n ń bá bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé òun ló bí wọn lọ́mọ, tí ń gàrí wọn, tí ń fún wọn lówó oúnjẹ, tí ń fún wọn lówó skul. ẹ wo àárín yẹn, ṣe rí i pé ìyáláyà àrífín ni, bàbá ńlá àrífín ni. ọ̀rọ̀ tí ó dẹ̀ gbọ́dọ̀ máa ń ṣẹlẹ̀ láàrin Yorùbá nation lèmi fi ń pàkíyèsí wá sí wípé ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wò wá gan tẹ́lẹ̀, nígbà tá a gbétò yìí sílẹ̀, ọ̀tọ̀ ni ojú tíjọba gan fi ń wò ó. ìjọba gan ti lébẹ̀lì wa pé jàǹdùkú ni wá, àdàlúrú ni wá, ẹni tó fẹ́ da ètò ìṣèjọba rú ni, òǹkàlùkù mọ̀rú ẹ̀sùn yẹn. bẹ́sùn yẹn ṣe wúwo tó a mọ̀ ọ́n, bẹ́sùn yẹn ṣe wúwo tó lórílẹ̀‐èdè a mọ̀ ọ́n. ẹ wá rí yẹn, apáàtì fún yẹn o, àwọn tó jẹ́ lọ́balọ́ba wa gan, ẹ jẹ́ ká gbé yẹ̀wò, ẹ jẹ́ ká dà á lẹ̀ ká tún sa. láyé ìjọ́hun ni làwọn afọbajẹ lágbára ni wọ́n ń fọba jẹ. ìgbà yẹn ọba ò sí lábẹ́ ìjọba, kò síjọba kan tí ń sanwó oṣù fún ọba, kò síjọba kan tí ń lọ́wọ́ sí yíyan ọba, àwọn afọbajẹ ní yan ọba gàbádáyà. ẹ wá rí yẹn, ọba lágbára, wọ́n láṣẹ láti sọ ohun tó wù wọ́n, ṣe ohun tó wù wọ́n. ṣùgbọ́n nísìnyìí ìjọba orílẹ̀-èdè ní ń fi wọ́n jẹ, ìjọba orílẹ̀-èdè ní ń sanwó oṣù fún wọn, ìjọba orílẹ̀-èdè ní ń ṣe ẹ̀tọ́ fún wọn lóríṣiríṣi, ìjọba orílẹ̀-èdè ní ń dá wọn lọ́lá, ìjọba orílẹ̀-èdè ní ń fún wọn lóyè, ní ń promote wọn pé ìwọ báyìí iṣẹ́ dé báyìí ẹ fún lóyè báyìí, ẹni iṣẹ́ dé báyìí ẹ fún lóyè báyìí. ìjọba ló wá jẹ́ alágbára lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, kì í ṣọba ilẹ̀ Yorùbá nìkan o, tó fi délẹ̀ Ìgbò, tó fi délẹ̀ Haúsá. ṣùgbọ́n tí Yorùbá lọ́kàn wá, ọ̀rọ̀ Yorùbá ní bẹ́ńlẹ̀ ń ló mú mi tọ̀ ní tìrántí wa. mo á fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ dáadáa. ojú wo gangan ni la fẹ́ kí àwọn aráàlú kọ́ máa fi wo Masberry TV? Masberry TV, ojú wo la fẹ́ kọ́ máa fi wò ó?
because ó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ nígbé kalẹ̀ wípé ọba Ògbómọ̀ṣọ́ yẹn bàbá wa sọ wọn ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọ̀kẹ́ kẹkẹta kádé ọpẹ́ lórí bàbá wípé bàbá ọgbà Yorùbá nation ìgbà tí bàbá òde ti darapọ̀ mọ́ Yorùbá nation tí wọn ọgbà Yorùbá nation lọ́wọ́ àwọn tí ọba Olúgbọ́n sì gba Yorùbá nation gẹ́gẹ́ bí n tó ń sọ wípé ọba tó bá ti wá gba Yorùbá nation tó fi hàn wọn pé àwọn dúró tọmọ Yorùbá tí wọ́n sì ń rìnrìn láti dìfẹ́ǹdì ọmọ Yorùbá àwọn nìkan sọ ní bàbá Yorùbá pé ọba Gándì wọn kì í sọba Yorùbá ọba Fúlàní ni wọ́n èmi ò wá mọ̀ bóyá Sókótó wọn ti jọba ní báyìí mi mọ̀ bóyá Kàdúná ni ara tí mo dẹ̀ ń sọ nípìnlẹ̀ ta ti sì fi ṣàwọn fídíò jáde nìyẹn wípé ẹ̀yin àgbààgbà wa lẹ́mọ̀ ọgbọ́n lẹ́mọ̀ ọ̀nà tẹ́mọ̀ tọ̀ gbogbo àwọn bàbá wa yìí kọ́ ni wọ́n lè gba àníyàn wa yìí lẹ́ẹ̀kan náà ẹ̀yin lẹ́mọ̀ ọgbọ́n lẹ́mẹ̀ẹ́tẹ lẹ́ẹ̀fi ìwà gbé ẹgbẹ́ yìí jáde tí wọ́n fi mọ̀ wípé kì í ṣẹgbẹ́ jàǹdùkú tí wọ́n mọ̀ darapọ̀ mọ́ wa lẹ́yọ ọ̀kan èjì lẹ́yọ ọ̀kan èjì ibi tí tó bá lè jẹ́ pé n tó ìnfọ́ọ̀fù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ẹ má jẹ́ ká tanra wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè gba ètò lẹ́ẹ̀kan náà díẹ̀díẹ̀ náà ni ìwà láwàá fi kún ẹ wá rí i pé ọ̀nà tí Masbi TV tó gbé kalẹ̀ yìí ó wá fẹ́ dàbí ẹni wípé àbáwọn àgbààgbà ẹgbẹ́ ni wọ́n ṣe ìpàdé tàbáwọn àgbààgbà ẹgbẹ́ ni wọ́n rán láti jáde sí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá ọba Gándì bọ̀ èmi wá rò wípé kò lè rí bẹ́ẹ̀ torí pé kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ rárá kò lè rí bẹ́ẹ̀ torí pàníyàn àwọn tó gbé Yorùbá nation kalẹ̀ wọ́n ti ń pariwo bọ̀ láti pilẹ̀ kìí sọdún yìí kìí sọdún tó lọ bóyá around 2019 2018 ló ti bẹ̀rẹ̀ ni wọ́n ti ń pariwo bọ̀dì sí yìí ẹ wá wo àlàfo ọdún yẹn sí táìmù tá a wà yìí ẹ rí pọ́dún yẹn jìn tó bá jẹ́ pàànà wọn dá Yorùbá nation kalẹ̀ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ lónìí á ní pé bóyá ti ń bẹ lọ́wọ́ àwọn aṣíwájú ni ó wá ń jẹ́ wípé kìí ṣèwà ti ń bẹ lọ́wọ́ àwọn aṣíwájú bẹ́ẹ̀ mi ṣe fojú wo o bóyá ó ń jíṣẹ́ ni bóyá ó ń lò fẹnu ẹ̀ ni bóyá bàbá ọba Gándì gan ti ṣẹ́ tẹ́lẹ̀ ni bóyá bàbá wa Olúgbọ́n ibi tó nífẹ̀ẹ́ wọn dé ìní fi ń sọ̀rọ̀ jákujáku sí bàbá wa Ṣọ̀ún ẹwà rí yẹn sì kọ́ wá jẹ́ wípé lára ọmọ Yorùbá nation ìní ọmọ wúrú wàyí sáà bàbá wa láwọn tá à ń pariwo wípé kí wọ́n kún wa ní ṣọ́ọ̀bù yìí fi lè rọrùn kí wọ́n darapọ̀ mọ́ wa ìrìn àjò yìí ló fi lè dẹra láti ṣe nípa kí wọ́n fọwọ́ sí pátápátá ìní òmù kó fi yá káfi lè tètè dé èbúté ògo kọ́ wá jẹ́ wípé lára àwọn tó pera wọn lọ́gàá kan nínú Yorùbá nation ìní wá ń wúrú wà báyìí sí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ káàtì ẹ̀ pé lóòótọ́ Gàbádáyà bàbá láwọn ò ṣe ẹ̀tọ́ tiẹ̀ ni láti máa bú bàbá yìí ṣé bíbú láwọn bú àwọn ọba tí wọn bá láwọn ọ̀darapọ̀ báyìí ṣé gbogbo àwọn ẹlòmínà tí èso ọba tá a bá fi lọ̀ wọ́n tí wọn bá láwọn ọ̀darapọ̀ ṣé èébú yìí náà ni Masbi ọmọ bú gbogbo wọn tí wàá fi jẹ́ wípé wọ́n padà wá fẹ́ sọ ẹgbẹ́ yìí di ẹgbẹ́ jàǹdùkú ẹgbẹ́ tí èsì ẹgbẹ́ jàǹdùkú tí wọ́n ti lébẹ̀lì ẹlẹ́gbẹ́ jàǹdùkú ẹ wo ìtọ́sẹ̀lẹ̀ sí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà Ọlọ́run ló kó bàbá yọ tí wọn bá wò lẹ́gbẹ́ jàǹdùkú tí wọn ò gbó lẹ́gbẹ́ àdàlúrú wọ́n sì lè lọ kó bí 1 million sójà lọ bẹ́ẹ̀ nìkan lé láti gbẹ̀mí ẹ̀ ibi tó yẹ ká ti fura nìyẹn o ó dẹ̀ ń bọ̀ lókèrè àmúralẹ́dẹ̀ ni o ìrìn tí eléyìí dáwọ́lé yìí ntọ́ dáwọ́lé yìí kí àwọn míín náà mọ̀ tún gbéra láti mọ wúrúwà bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa kọ́ ni wọ́n lè gbà ètò yìí lẹ́ẹ̀kan náà o ó yé wa o gbogbo wọn kọ́ ni wọ́n lè gbà á lẹ́ẹ̀kan náà á tiẹ̀ dúpẹ́ páwọn ọba kọ̀ọ̀kan gbà á àwọn olóṣèlú mélòó ló ti gbà á dẹ́n kí n rán wa létí tá a bá ti gbàgbé ẹ rí i pé bàbá olóṣèlú kan wà tó darapọ̀ mọ́ Yorùbá nation tí bàbá yìí fara mọ́ bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà tí máa ń wá sílé bàbá wa Sunday Ìgbòho Òòṣà ní gbogbo ìgbà tẹjọ́ máa ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe fídíò papọ̀ tẹ́ ń ya fọ́tò papọ̀ mi ì rántí orúkọ bàbá yẹn ni ẹ rí i wípé
ìgbà tí wàhálà ṣẹlẹ̀ tí wọ́n kọ́ ọmọ ogun lọ bàbá bá ń lé tọ́lọ̀ ń kó bàbá yọ ẹ rí i wípé kì í pé ọjọ́ méjì kì í pé ọjọ́ mẹ́ta bàbá yìí lọ́kọ́ padà sọ́dọ̀ Buhari. Tí gbogbo ayé rí ni tí gbogbo ayé rí pátápátá mi kàn rántí orúkọ bàbá yẹn mọ́ ni Yorùbá ni bàbá yẹn tí gbogbo ayé rí ni bàbá yìí lọ́kọ́ padà sọ́dọ̀ Buhari pé òun dì káàmpù sọ́dọ̀ Buhari bàbá tó close mọ́ bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà tí wọ́n jọ ń sọ̀rọ̀ kódà Chief Sunday sọ̀rọ̀ lọ́jọ́ kan wọ́n sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí débi kan ikú mílẹ̀ ń bọ́ lójú wọn bàbá yìí wà mẹ́ẹ̀. Tí bàbá yẹn dánwò lẹ́yìn ìgbà yẹn everybody ló lanu pé ha ọmọ aráyé mà lè kódà bí ìṣe bàbá yẹn ńlọdẹ́sẹ̀ yẹn wò àwọn èèyàn fẹ́ẹ́ lè máa ro kàpọ́ mọ̀ sí i. Ipe adúrú nǹkan bàtàbàtà tó ṣẹlẹ̀ yìí kì í pọ́jọ́ kan kì í pọ́jọ́ méjì ó ti padà sọ́dọ̀ Buhari ó dẹ̀ ya fọ́tò pẹ̀lú Buhari fi fídíò gbé jáde ó ṣe mítìn pẹ̀lú Buhari tí gbogbo wa náà mọ̀ wípé ó ṣẹlẹ̀. Ẹ wo àárín yẹn á wá rí wípé ẹgbẹ́ tá a gbé dúró lọ́nà tó dà yìí ọ̀tọ̀ lójú tíjọba fi ń wò ó ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wò yìí pé ẹni tó wà lórí ìjọba yóò dúró wípé a fẹ́ ba ìjọba jẹ́ mọ́ òun lọ́wọ́ ni lébẹ́ẹ̀lì tó wọ́n fi fún wa nìyẹn. De àwọn míì ti ń jẹ lábẹ́ ìjọba gangan tó jẹ́ wípé ibẹ̀ làṣírí tí wọ́n ti bò wọn ò lè gbàdúrà kí Yorùbá nation wáyé torí wípé ọ̀nà jẹ tiwọn ló fẹ́ dí yẹn. Ẹ dẹ̀ mọ̀ wípé bá a ṣe pọ̀ Ìgbò Haúsá Yorùbá mídùbẹ̀tà pọ̀ rẹ́gẹ́dẹ́ tówó ń bẹ ní orílẹ̀-èdè yìí yanturu ìní ó fún wọn lórí ọ̀fẹ́ láti máa rówó yìí kó dáadáa ń ló fún wọn lórí ọ̀fẹ́ láti máa rólè yìí já ní bọ́ndùbọ́ndù ń ló fún wọn lórí ọ̀fẹ́ o láti máa ṣe tó wù wọ́n tó jẹ́ wípé wọ́n lè ná ẹ ní owó láti dépò ọkàn wọn wá balẹ̀ débi pé tí n bá ti lè débẹ̀ táwọn bá ti lè débẹ̀ o ọkàn balẹ̀ débi pé wọ́n ó rí ìlọ́po owó yẹn wọ́n ó rí jíkó lápò ìjọba táwa náà sì mọ̀. So irú àwọn àyíká aláàgbé Yorùbá nation bá wọn kódà ọ̀nà tí wọ́n fi so wá mọ́lẹ̀ bí ẹran tí wọ́n fà wá léjọba lọ́wọ́ ìní wọn ó rìn. Ṣé kò yá kó á tó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa lọ́balọ́ba táwọn kọ̀ọ̀kan gbà á lọ́wọ́ wa. Àwọn tó wá gbà á yìí kí ni làákàyè wa gbọ́dọ̀ sí fún? Làákàyè wa gbọ́dọ̀ sí wípé ara àwọn tó ti gbà á yìí látún wá fara mọ́ àwọn láfaramọ́ dáadáa lájẹ́ kí wà wá kọ́ dáa sí wọn wọ́n mọ̀ bá wa tu àwọn ọba yòókù nú lọ́kàn èjì kí gbogbo wọn máa mọ ìwúlò rẹ̀ kán sì máa gbà wọlé ìletò ìfilé rọrùn. Ṣùgbọ́n tá a bá láà kò sí wípé ọba tí ò lọ́wọ́ sí àwa ń wá mistake rẹ̀ à ń wá àṣìṣe rẹ̀ à ń wá ibi tó ti ṣi ọ̀rọ̀ sọ à ń wá ibi tó ti ní ìjà kékeré pẹ̀lú àwọn tó fara mọ́ Yorùbá nation káwá máa fi bá irú ẹni bẹ́ẹ̀ wí ṣé a lè dé ibi tá à ń lọ ṣé a lè dé ibi tá à ń lọ ká gbé yẹ̀wò ká ronú ẹ̀ dáadáa ni ló mú mi pariwo kí Masbi TV kọ́ má sọ ẹgbẹ́ Yorùbá nation di ẹgbẹ́ jàǹdùkú kọ́ má sọ di ẹgbẹ́ wàhálà kọ́ má sọ di ẹgbẹ́ fìtínà ni ló mú mi pàkíyèsí ẹ̀ńtẹ̀jẹ́ bàbá wa nínú rẹ̀ because gbogbo wàhálà tọ́pọ̀lọpọ̀ wa ti ṣe sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣe ẹgbẹ́ yìí tẹ́yìn ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe níwọ̀n bábágbára wọn ṣe mọ láti fi gbé ìran Yorùbá láti fi gbé àṣà Yorùbá láti fi gbé ilẹ̀ Yorùbá lárugẹ ẹ̀yin tẹ́ ẹ wà lókè tọ́lọ̀ ní orúkọ yín yọ ẹ̀yin nìkan lẹ̀yin rò pé yín ń ṣe lẹ́mọ́ra yín àìmọye èèyàn ń bẹ lábẹ́lẹ̀ táwọn náà dúró wípé ká dúró bí orílẹ̀-èdè kì í pọ̀ kó dùn tí ó ń bá ìlọ́bì oge àtúnpadà bọ̀.